Núwà Media. Ètò kílẹ̀ rí sí tún ti dé fún ti òní. Orúkọ mi ò tí ì yí padà. Aródú Òjígọ̀bì, ọmọ wọn olówó òdúró ajípépé ṣeré àjímúdà, bẹ́ẹ̀ ni lórí koromọ̀ bẹ́ẹ̀ ni lórí rẹ́gírẹ́gí. Èmi lọ́mọ bá àríjẹ àwọ̀làámọ̀, ọmọ límẹ̀rí, ọmọ láàgbélù, ọmọ àwọ̀ òṣùlé, ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì. Bẹ́ẹ̀ ni orí ètò kílẹ̀ rí sí ni ẹ wà. Kílẹ̀ rí sí ni ètò kan lórí ìta àtijọ́ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbí àwọn ètò ìṣẹ̀lẹ̀ sí àwa gangan. Láti ilé iṣẹ́ kan tí gbogbo ènìyàn ń pọn rere ẹ̀ tí wọ́n ń gbóríyìn fún, ilé iṣẹ́ Núwà Media. Ilé iṣẹ́ yìí a máa fọn rere àṣà, ẹ̀sìn, èdè, ìṣe ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn iṣẹ́ ìbílẹ̀ wa àti àwọn ọmọ wa gbogbo tí wọ́n ti làmì làkà káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ṣáájú ìtàn àbí kí n pè ní ìrírí tí mo mú wá fún wa lónìí, mo fẹ́ rán wa létí wípé ẹ̀bùn èdìdí wà nílẹ̀ láti ilé iṣẹ́ onílẹ̀ Global Services. Àwọn tí wọ́n bá ní ralé, bá ní talé, bá ní ralẹ̀, bá ní ta ilẹ̀, àti ṣe kò kárí gbogbo ohun tó bá ti jọ mọ́ à ń ralé, à ń talé, à ń ralẹ̀, à ń ta ilẹ̀. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí iṣẹ́ wọn ní onílẹ̀ Global Services, ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08069787711. Lónìí ayé la bá, ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn èyí tí ò ṣẹlẹ̀ lójú wa rí a máa ṣe wá ní kàyéfì. Àwọn ẹbí kan ni wọ́n wà, ọmọ inú ilé kan náà ni wọ́n, ọmọ bàbá ọmọ màmá ni wọ́n wá jẹ́ ọkùnrin. Ṣùgbọ́n àwọn méjèèjì, ẹ mọ bí àwọn ọlọ́lá ṣe máa ń kọ́ ilé wọn, wọ́n máa ń pè ní castles. Nínú castle wọn yìí, kálukú ló ní ààyè tiẹ̀, ọmọ méjì péré náà ni wọ́n. Ṣùgbọ́n ọwọ́ ẹ̀gbọ́n, ẹ jẹ́ kí n fún ẹ̀gbọ́n yẹn ní Ọládìméjì, ọwọ́ ẹ̀ ó jí sí ọlá, sí owó, sí ọrọ̀ ju ti àbúrò ẹ̀ Ọládipúpọ̀ lọ. Ọmọ Ọládìméjì, òun àti ọmọ ọ̀dọ̀ wọn wá jọ tami oge síra wọn lára. Ọmọ ọ̀dọ̀ wá lóyún fún ọmọ Ọládìméjì. Èyí Ọládipúpọ̀ tó fẹ́ ìyàwó ẹ̀ kò gbọ́ pá kò gbọ́ po. Ṣùgbọ́n láti ìgbà tí Ọládipúpọ̀ ti fẹ́, àlàáfíà àti àlékún gbogbo tó dára òun ló ń bọ́ sí ọwọ́ Ọládipúpọ̀. Àwọn Ọládìméjì àti ìyàwó Ọládìméjì ló bá mórin ìjà sẹ́nu. Wọ́n ní ọmọ àwọn àti gbọ́ kò lè fẹ́ ọmọ ọ̀dọ̀. Ọmọ ọ̀dọ̀ sì rèé, ìyẹn ń sunkún, ó ń wúbọ̀, kò lè gbé oyún padà lọ sí ilé torí kìí ṣe ọmọ orílẹ̀-èdè wa níbí. Ó dáa, àti ṣe sí ni wọ́n bá ní àfilá àfigbọ̀n kí ọmọ ọ̀dọ̀ kó lọ bà oyún jẹ́. Bí ìyàwó Ọládipúpọ̀ ṣe ní rárá o, ẹ lè ṣe bẹ́ẹ̀, ẹ ṣe máa ní kó lọ bà oyún jẹ́. Ìyẹn bá ní kó má bà oyún jẹ́, ló bá ní ọmọ ọ̀dọ̀ ò lè bá àwọn gbé, ló bá taari ọmọ ọ̀dọ̀ síta. Àkókò tí wọ́n máa taari ọmọ ọ̀dọ̀ síta, Ọládipúpọ̀ àti ìyàwó ẹ̀ ń palẹ̀ mọ́ àti kó lọ sí ilé tara wọn. Ló bá kúkú palẹ̀ ẹrù wọn mọ́, àtàwọn àti ọmọ ọ̀dọ̀ ni wọ́n bá kó lọ sí ilé wọn. Ní kété tí ọmọ ọ̀dọ̀ àti Ọládipúpọ̀ àti ìyàwó ẹ̀ kúrò nínú ilé ẹbí, ṣe ni àwọn Ọládìméjì ṣe ló palẹ̀ ìwé ọmọ wọn ọkùnrin mọ́, ni wọ́n bá rán lọ sí ìlú òyìnbó. Ọládipúpọ̀ àti ìyàwó ẹ̀ wọ́n jọ ń gbé pẹ̀lú ọmọ ọ̀dọ̀ pẹ̀lú oyún. Ìgbà tí ọmọ ọ̀dọ̀ dé inú ilé wọn, kò lè ju bíi ọ̀sẹ̀ mélòó tọmọ ọ̀dọ̀ dé inú ilé àwọn Ọládipúpọ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní rẹ ìyàwó Ọládipúpọ̀ ló lọ ilé ìwòsàn. Ní dókítà bá sọ fún wípé oyún wà lára ẹ̀,
wípé oyún inú ẹ̀ ti ń lọ sí bí oṣù 3. ọmọ ọ̀dọ̀ tí wọ́n gbà oyún inú ìyẹn ṣẹ̀ṣẹ̀ gbẹ́nu lé oṣù 2. ọkọ ìyàwó ìyẹn Ọládipúpọ̀ ìyẹn náà bá yarí kanlẹ̀ ló bá ní ìyàwó òun kò lè máa bọ́ ọmọ ọ̀dọ̀ kó máa bọ́ oyún inú kó tún máa bọ́ ara ẹ̀ pẹ̀lú oyún inú wípé òun ò lọ́wọ́ sí ó bá ṣáàdì fà á kájà bí ìyàwó Ọládipúpọ̀ ṣàtakú pọ̀rọ̀gọ̀dọ̀ wípé ayẹyẹ lè ya ọ̀dájú kò sí ohun tí ò ṣẹlẹ̀ rí kó jẹ́ kóun máa tọ́ gbogbo wọn pọ̀. ìyàwó Ọládipúpọ̀ kẹ̀dẹ̀rẹ́ oníṣòwò pàtàkì ẹni gba ojúmọ̀ ni ọ̀la pọ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ pọ̀ lọ́wọ́ ẹ̀ tó bá ti wá ń lọ síbi ọjà ẹ̀ á mú ọmọ ọ̀dọ̀ dání bóyá kí n pe ọmọ ọ̀dọ̀ yẹn ní Ràṣídá á mú Ràṣídá dání lọ sí ibi ọjà ẹ̀ tó bá débi ọjà tó bá ń bí léèrè pé ta ni Ràṣídá á máa ní àbúrò òun ni Ràṣídá ilẹ̀ Yorùbá ń bí ni wọ́n bí sí Yorùbá sì já gaara ní ẹnu ẹ̀ á máa dúró ní ibi tí wọ́n ti ń tajà tí ìyàwó Ọládipúpọ̀ bá fẹ́ lọ ìrìn àjò á fi Ràṣídá á fi ṣọ́ ọjà. Ràṣídá oyún ẹ̀ ń dàgbà ìyàwó Ọládipúpọ̀ oyún ìyẹn náà ń dàgbà Ọládìméjì àti ìyàwó ẹ̀ Ọlọ́run bá wọn wo ọmọ wọn ní ìlú òyìnbó. ẹ̀yin tèmi ìgbà tí Olódùmarè gbogbo ṣe dé ǹjẹ́ kúkú ti mọ̀ pé ìyàwó Ọládipúpọ̀ oyún ẹ̀ fi bí oṣù kan ju oyún Ràṣídá lọ. oyún dàgbà ó bá bọ́ síbi ìrọbí ó bímọ ní tòótọ́ ṣùgbọ́n Olódùmarè ò gbà ọmọ yìí ṣe aláìsí ọmọ yẹn jẹ́ ọmọ obìnrin. kò pé ọ̀sẹ̀ kò pé oṣù ọmọ ọ̀dọ̀ yẹn Ràṣídá ìyẹn náà bá bímọ wẹ́rẹ́ ó bá bí ọkùnrin. bí ìyàwó Ọládipúpọ̀ ṣe gba ọmọ lọ́wọ́ Ràṣídá nìyẹn ló bá ń tọ́jú ẹ̀ torí Ràṣídá ní bíbí tóun bí ọmọ ńkọ́ òun gbọ́dọ̀ padà sí ìlú òun ò sì lè gbé ọmọdé ilé torí wọ́n máa kàn fún òun ni ìgbà tóun ò ṣe ìyàwó pàtàkì òun ló bá kúnlẹ̀ ló bá lóun yọ̀ǹda ọmọ yẹn ní ayé àti lọ́run òun yọ̀ǹda ẹ̀ fún ìyàwó Ọládipúpọ̀ tó ti ń tọ́jú òun ó ní ṣùgbọ́n oore kan lòun fẹ́ kó ṣe fóun kó dáhùn ní òkòwò ṣùgbọ́n mọ̀ wípé òun kọ́ iṣẹ́ àránṣọ à ń tún ní ṣe ìyẹn nìyàwó Ọládipúpọ̀ bá ṣètò bó ṣe máa padà sí ìlú wọn fún un ló bá dá lókòwò ńlá ló ra gbogbo irinṣẹ́ tí ẹ lè lérò pé wọ́n ń lò láti fi rán aṣọ ló bá rà fún un ló bá dá lókòwò ṣùgbọ́n Ràṣídá ó fún ní oore ọ̀fẹ́ á máa wá sílùú Nàìjíríà á kàn yọjú sí wọn á kí wọn àmọ́ kì í ṣe bẹ́ẹ̀ ni pé òun lòún bí ọmọ tó wà lọ́wọ́ ìyàwó Ọládipúpọ̀. ọmọ yìí bá ń dàgbà nígbà tó tó bí ọdún 3-4 kan ní ìyàwó Ọládipúpọ̀ bá ní kóun tiẹ̀ yọjú kóun tiẹ̀ lọ kí àwọn Ọládìméjì àti ìyàwó ẹ̀ kó tiẹ̀ lè rí ọmọ wípé ọmọ ọ̀dọ̀ ńkọ́ ọmọ ẹ̀ wà lọ́wọ́ òun ìyẹn ni ó bá lọ síbẹ̀. àṣé àwọn Ọládìméjì wọ́n sì gbé ata parí ó ṣàrí wọn bá sọ̀rọ̀ wọ́n bá ní àwọn á máa ṣe díẹ̀díẹ̀ ní ìwọ̀n tí agbára àwọn ká lórí ọmọ yìí torí gbà àwọn gan rí ọmọ àyàkàyéfì ṣe wọ́n torí ṣe ló dàbẹ̀ pé wọ́n mú àáké báyìí wọ́n bẹ́ ọmọ tiwọn sí méjì apá kan yẹn lọmọ tó bí apá kan ní ọmọ tiwọn ó jọ bàbá rẹ̀ bí ìmọ̀mọ́ ni. Ọládipúpọ̀ náà bá gbàtà parí pé òun máa fẹ́yàwó mi ìgbà tíyàwó òun ò ti lóyún mọ́ léyìí tí wọ́n ti pàdánù rẹ̀ ló bá ṣàpè kìtìkìtì kàkàkàkà wípé òun ò lè fẹ́ mọ́ igbá àwo ìkòkò bàbá àṣàsàn wọ́n ṣáyà fún ara wọn ṣùgbọ́n torí wípé ìyàwó Ọládipúpọ̀ kò fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun òun náà kọ́lé ó bá kó lọ sí ilé mọ́ńbé tí ó ń gbé ibẹ̀ ló ti tọ́ ọmọ yìí ibẹ̀ ló ti wo ọmọ yìí ibẹ̀ ni ọmọ yìí ti bẹ̀rẹ̀ sí ní ṣoríire tó ti làmì tó ti wá láaka nígbà ọmọ yìí wá ṣetán nílé ẹ̀kọ́ gíga yunifásitì tí ọmọ yìí rí iṣẹ́ ńlá lọmọ yìí bá rin ìrìn àjò ló bá di òkè òkun. ǹjẹ́ kọ́mọdé òkè òkun ó bọ́ sí inú ṣọ́ọ̀bù ìtajà kan pé kóun lọ ra nǹkan lọ́wọ́ ẹ̀ bá ṣe kò ń gẹ bàbá tó bí i lọ́mọ lọ́bàjọ́ ń wora wọn lọ́mọ bá ń wora ẹ̀ ṣébèjì lòun ni ṣébèjì kọ́ lòun ni bàbá rẹ̀ náà wá wò wípé èèyàn ṣe wá ń jọ èèyàn pa bí eléyìí nǹkan kan ṣàbá nǹkan kan dé ṣá bàbá mọ̀ pé ọmọ òun ni ọmọ mọ̀ pé bàbá òun ni ṣùgbọ́n ọmọ yẹn yà fún bàbá yẹn kò fún lára ibi tí òun gbé àbí ibi tí òun lò sí. nígbà tó yá bàbá ọmọ yìí bá wá sílé ìyẹn sílùú Nàìjíríà ló bá lọ báwọn òbí ẹ̀ ló lóun fẹ́ lọ bá ọmọ òun lọ́ba ni ó yá nílé ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ Ọládipúpọ̀ nígbà wọ́n máa délé ìyá ọmọ lọ́ba ni wọ́n gbé bẹ́ẹ̀ mọ́ wọ́n ti tà á ẹlòmíì ti rà á wípé màmá ti lọ sí ilé wọn tuntun ọmọ tí màmá tọ́jú tó jẹ́ ọmọ fún Ọládìméjì yẹn ọmọ yẹn ló tọ́jú màmá ó ti wá lọ kọ́ ilé ńlá ilé bọ̀gìnì ó lọ kọ́ fún màmá tó tọ́ ńgbà wọ́n ṣáàdé bẹ́ẹ̀
ló bá di pé ọmọ bàbá rẹ̀ rèé ó já mọ́ lọ sílé o wá lọ́mọlé fádà rẹ̀ nǹkan báhùn ọmọ bá ní kó má bínú o òun ò mọ ọkùnrin yẹn rí níwọ̀n ìgbà tí ó ti kọ òun láti inú oyún ẹni tóun mọ̀ ní bàbá tóun mọ̀ ní màmá òun ni ìyàwó Ọládipúpọ̀ tó tọ́ òun tó rí òun wò tóun fi dàgbà àti ẹ̀gbọ́n òun obìnrin ìyẹn màmá tó bí nínú gangan tó ń gbé ní ìlú òdì kejì tó máa ń wá wo òun bí àwọn tóun mọ̀ ní ẹbí òun nìyẹn ọ̀rọ̀ bá di kò rí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ kìíní kan ní òun ni mo gbé wá fún wa yìí kí lẹ rí sí ohun gbogbo tẹ́ ẹ bá rí sí láti fi dá sí èyí tí mo mú wá lónìí ẹ fi ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí ìtàkùn wa nọ́mbà wa àbí ímeèlì wa tẹ́ ẹ̀ ń wò lórí ẹ̀rọ yín tẹ́yìn náà bá dẹ̀ ní àwọn kàyéfì àbí ìrírí tẹ́ fẹ́ ká gbé sí afẹ́fẹ́ fún àwọn ènìyàn láti fi kọ́ ẹ̀kọ́ àbí fún àwọn ènìyàn láti gbà yín ní ìmọ̀ràn àbí fún àwọn ènìyàn láti dá sí ẹ pè wá àbí kẹ́ ẹ fi wọ́n ṣọwọ́ sí wa àbá yín ṣe ohun tó yẹ ká ṣe nípa àwọn kàyéfì yìí kí n tó lọ mo tún fẹ́ sọ wípé ẹ̀bùn èdìdí yìí ó ṣì wà nílẹ̀ láti iléeṣẹ́ onílẹ̀ Global Services fún ẹnìkan ṣo tó máa gba ìbéèrè wa nínú ìdíje tó ń bọ̀ kọ̀ọ̀kan orúkọ mi ò yí padà Aródú náà ní Òjígọ̀bì ọmọ wọn olówó òdùrà ajípépé ṣeré ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbò máa fẹ́ràn ọmọ bá àríjẹ àwòlámọ̀ ọmọ ẹranko lé níbọ̀ wá òye ọmọdé gbàmígbàmí òyàgbà ọmọ àwà òṣùlé ọmọ awo tó ń ṣọ̀gá awo ọmọ bàbá kan omi tútù tìjó ni fàìfàì ìpàdé wa bí ire nígbà míì ìgbà re àlàáfíà o. Núwà Media.